ẹ̀yin tẹ́ trust mi ẹ ṣé o kì í ṣe iṣẹ́ mi náà kì í ṣe agbára mi o kì í ṣe pé mi náà kì í disappoint o èmi èèyàn lèmi náà o àwọn èèyàn súnmọ́ mi ńgbà mi tán disappoint but mo gbé Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ tó sì ń fún mi láti dúró níwájú ẹ̀ so èèyàn lèmi náà à ń ṣe àṣìṣe but kò sí kéèyàn wà kó má ṣàṣìṣe ṣùgbọ́n níwọ̀nba Ọlọ́run ràn mí lọ́wọ́ láti dúró Ọlọ́run ràn mí lọ́wọ́ pé àwọn èèyàn sì ń trust mi fún àwọn nǹkan kan mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ lose trust upon all that has happened upon all that has ṣẹlẹ̀ upon all that has ṣẹlẹ̀ all that has happened síbẹ̀ trust yín ṣì wà fún wa thank you so much ẹ máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run lórúkọ Jésù ẹ ní gbèrè tìjú God bless you thank you ẹ̀yin tẹ́ ṣì tún fẹ́ kó nǹkan wá ẹ lè pe nọ́mbà wa yẹn pè mí wọ́n ní tán bá pè yín tẹ́ bá ní nọ́mbà mi ò lọ ńkọ́ tán bá pè yín tẹ́ bá ní àgbàláwo ẹ má gbé fún ìjàre so ẹ̀yin lọ́lọ́run lò fún àwọn odidi èèyàn 14 wọ́n dẹ̀ máa gba machine lọlé lórúkọ Jésù ẹ̀ ní mọ̀ bànújẹ́ àwọn ọmọ yín wọ́n ní rí bànújẹ́ ẹ̀yin náà ẹ̀ ní mọ̀ ọ̀fọ̀ ẹ̀ máa tẹ̀síwájú ẹ wo ẹ ti borí in Jesus name amen mọ́mí ọ̀tún ẹ̀ ní mọ̀ bànújẹ́ mọ́mí ọ̀tún ẹ̀ máa ga sí ilé ìtẹ́ ṣe kò ní jẹ́ òpin orí ẹ̀ ọ̀tún bọ̀ ṣe sí in the name of Jesus ẹ ṣé o Ìyálájé ẹ ṣé mọ́mí ọ̀tún God bless you ẹ ṣé màmá pé yìí yes ma oh my God 14 ṣé ìgbà wo ni ká pín Wednesday á pín ní Wednesday ẹ̀yin tẹ́ bá nílò rẹ̀ ní àárọ̀ Wednesday á pín láti aago 8 àárọ̀ láti bẹ̀rẹ̀ service a máa pín Wednesday á pín mẹ́rẹ̀ẹ̀rin la máa pín tán èmi náà mú kan o bẹ́ẹ̀ ni sà èmi náà mú kan bẹ́ẹ̀ ni èmi náà kọ́ láti fi bẹ̀rẹ̀ ṣe sà ta ló ní ìdẹ̀nu ẹni sọ̀rọ̀ nílò máa ṣe rí oṣù ó wà lára tí mo kọ fún sá ó wà lára tó ló fẹ́ rà orí gbádùn rẹ ti bàbá yìí. ìwé yẹn gan wà lórí òkè. kí ló pé. oníwèé ìgbẹ́ ní kọ́ ó wà lórí òkè tí mo fi sí lájọ́ rẹ̀ ká ní hallelujah. That means this is an answered prayer. Yes. Are you sure? God bless you. Amen. Má worry mo ti gbọ́. Èwo ló wọ̀ ní gbogbo ẹ̀? No. Bọ́ọ̀lù sí kílódé tó dé pélé. Sọ̀rọ̀ náà kílódé. Ó ní mo ti lórí mo ní lẹ́tẹ̀lẹ̀. Ok, ṣé gbogbo ẹ̀ ṣe orúkọ náà ni? Jẹ́dá sí Size 3. No, irú táìpù wọn yàtọ̀ síra wọn. Wọ́n yàtọ̀ síra wọn. Àwọn gbogbo wọn jura wọn lọ. Iṣẹ́ kankan náà ni wọ́n ṣe. Iṣẹ́ kan náà. Iṣẹ́ wa yàtọ̀ eléyìí. Àwọn design náà fi lè ṣe motion way. Design náà fi lè ṣe. Wọ́n fi lè ṣe design. Èmi àwọn design lèmi ò gbé. Wọ́n design lèmi ò gbé. Mọ́mí ọ̀tún ẹ̀ ní bàbá lójẹ́. Àmì Jésù. Èwo ń kíni kéè. Ṣé ẹ̀ náwó sí kan ní? Yes sir. Òsì ẹ̀ o. Bẹ́ẹ̀. Òsì ẹ̀ o. Kéè. Kíni kéè? Kẹ́mọ̀ ní di máa ń ṣe. Ó máa ń tú. Aṣọ máa ń tú. Ó máa ń tú. Sátọ̀ tí ń tú. Eléyìí tú gan. Ó ń dà. Ó tú. Ojú ló bá sí bí. Ẹja yàtọ̀. God bless you. Ẹ ṣé o. A máa pẹ́ Wednesday làgbọ̀rọ̀ lọ. Ẹ ṣé mọ́mì. A máa ṣe ń pè é, a máa ṣe live. Àwọn tó máa rí gbà Ọlọ́run á jẹ́ kí wọ́n mú oore kó dẹ̀ so èso oore fún wọn. Iná ló ń lò àbí? Bẹ́ẹ̀ ni sà. Iná ló lo ẹsẹ̀. Òkè ó ń lò tó ń lo ẹsẹ̀. Àwọn kan ní àwọn tó ń lo ẹsẹ̀. Eléyìí ló lo ẹsẹ̀ tiẹ̀. Ó ní iṣẹ́ ń kárí bí yàtọ̀ sí àwọn Ọmọ o, mo fẹ́ bẹ̀rẹ̀ orúkọ wọn o. Kódà tọ́mà ti lẹ́sìn ṣe máa kó padà. I want to appreciate mọ́mì tí wọ́n fi kíní ìránṣẹ́ bísíbí. Mo fẹ́ appreciate màmá tó fi kíní ìránṣẹ́. Ní tẹ́ kó kalẹ̀ owó ni o. Tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ tà ẹ mẹ́kọ̀ owó yín náà. Wọ́n bá jẹ́ pé ẹ fẹ́ tà ni kẹ́lẹ́ ni. Ohun tí Jésù sọ fún Balógun ọ̀run yẹn nìyẹn. Tó béèrè lọ́wọ́ Jésù pé kí ni kí n ṣe tí màá fi jogún ìjọba ọ̀run. Jésù ní kó lọ ta ohun tó ní kó fi bọ́ àwọn aláìní. Ẹ̀yin tiẹ̀ wá mú un tẹ́ ẹ ní nìyẹn tiẹ̀ wá fi fáwọn aláìní. Because àwọn tó máa lo eléyìí wọ́n fi pa kí wọ́n fi pa. Make money, they will make their money because ẹlòmíì dá prefer kó n gbéṣẹ́ wá sọ́dọ̀ òru wọn because ẹni machine ìgbàlódé this is èmi ò rírú machine eléyìí o mi ì rírú ẹ̀ rí o ní tí mo máa ń rí la máa
èyí tí mo dẹ̀ ń wò yìí kò ṣòro 500,000 along 450 500,000 tí ò bá jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tí bá mọ̀ pa machine so mo gbàdúrà fún obìnrin tó fi kíní ìránṣẹ́ pé ẹ ní ma ìní lọ́rọ̀ yín Olúwa kó yanjú ẹ̀ máa rí ànúgbà ní mọ ìbànújẹ́ ìwé with you ìwé with you ọkọ̀rọ̀ àánú ó tẹ̀yìn lọ́wọ́ àánú ó ṣí fún yín àánú ó ṣí fún yín àánú ó ṣí fún yín orí eléyìí tẹ́ ṣe yìí Ọlọ́run kó gbógo fọ́lẹ̀ tí ẹ rí ànúgbà ẹ rí ọwọ́ Ọlọ́run in the name of Jesus Ọlọ́run tó san padà fún yín Ìyálájé ẹ̀yin ni wọ́n pé kẹ́ ẹ pè mí ẹ̀yin ni wọ́n gba true rẹ̀ pé kẹ́ ẹ pè mí bóyá wọn gẹ́ẹ̀tì mi ẹ̀yin ni ọ̀dọ̀ yín ni wọ́n gbà tẹ́ fi pè mí gbogbo ẹni tó bá ń bà yín jẹ́ lórúkọ Jésù ilé ó gbé wọn mì. gbogbo ẹni tó bá tún ń bà yín jẹ́ gbogbo ẹni tó bá ń sáré ogun sí yín wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn. tó máa pè yín tẹ́ bá sọ pé àgbàláwo irá o ara o tó máa pè yín tẹ́ bá nínú òwe nǹkan ẹ̀yin lẹ́ni ẹ̀ mọ̀ Ìyálájé ẹ̀yin ni wọ́n pè ẹ̀yin ni wọ́n mọ̀ ẹ̀yin ni wọ́n ní ká ẹ pè mí ó dáa tẹ́ ẹ bá lẹ pè mí tẹ́ bá ní nọ́mbà mi ò lọ́nkọ́ àbá ni ẹ má wọrí nọ́mbà táwọn dẹ̀ pè mí so wọ́n ní kán pè mí wọ́n dẹ̀ pè mí in fact mo ti bá mẹ́sẹ̀gì wọn lẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù ìdààmú ò ní dé báyìí wọ́n dà wọ́n tó ń bá yín jẹ́ Ọlọ́run yóò máa tún yín ṣe ẹ̀ dẹ̀ rí ànúgbà ẹ̀ jẹ́ wọn mọ̀ Ìyálájé mo dẹ̀ tún gbàdúrà fún màmá tó fi kíní ìránṣẹ́ pé ilẹ̀kùn ayọ̀ ilẹ̀kùn àánú ó túnmọ̀ máa ṣí sí fún yín ní ìlú yẹn ẹ ó rí ọwọ́ mú Ọlọ́run yóò fàyè gbà yín nílùú in the name of Jesus ẹ wò ké torí nǹkan kó wà mo fẹ́ lọ kọ́ Taylor mo fẹ́ kọ́ Taylor o wọ́n kọjá mi olùgbàlà kì í sọ orin téèyàn ń kúnlẹ̀ kọ́ mọ́tìjú kọ́ ọ̀gá tó wà tí ń jẹ́ kó gbé yájú ẹ lẹ̀ ẹ̀ oníkànnì búburú kọjá ọ̀gá lajú ẹni rẹ ti ń bọ̀ bẹ́ẹ̀ bá ní kó ń dijú sí irú máa ń sí yìí máa kọjá mi ni máa kọjá mi ni tó bí èmi gẹ́ ti kọ́ báyìí lọ́ máa sọ wá mo tẹ̀ ti kọ́ báyìí mi ì ṣeré mo láti bọ̀. ok máa kọ́ abẹ́rẹ́ ok mo rá abẹ́rẹ́ kan mi ẹ bá mú abẹ́rẹ́ kan lélẹ̀ síbi àwọn abẹ́rẹ́ yẹn náà ni òwú lélẹ̀ òwú dà òwú kan lélẹ̀ kéè ti fún mi lówù bá àwọn ẹ̀ṣọ́ wá ṣe ẹ máa tó bọ́ bọ́. mo máa tó bọ́ kéè fẹ́ dá nǹkan lọ́sẹ̀ wọ́n láì máa ti bọ̀ ẹbí ìlàjọba tí ìbá rí ti bọ̀ ojúmọ́ ti ń ṣú mo gbé kéè Yes, sir. báwo máa ṣe ti bọ̀. Ibi tí wọ́n ṣe ti ń bẹ̀rẹ̀ ẹ wá gbà mí lọ́wọ́ ké o ké tí ń gbé mi lọ bí tí mi ò mọ̀ kò kíní kò ó ṣẹnu tí ń torí. bó ṣe máa ń yìn ẹ̀ Hallelujah! glory. Hallelujah! Ẹ ti mọ sẹ́sà. Mo ti mọ sẹ́. Oh, freedom! Ọ̀dà máa mo ti tì bọ̀. Àwọn tó retí pé kò ní rí tì bọ̀. Kéèyàn bó máa fi sí. Mo ti tò búbọ̀ náà bẹ́rẹ̀. Ṣé tó jẹ́ pàtàkì tó ti bọ̀? Bọ́ọ̀tì lẹ́yìn ọkọ máa táàkì. Kí ló wọ́n ṣe? Bọ́ọ̀tì lẹ́yìn ọkọ máa dé. Ó fẹ́ jẹ́ fún ara wọn sùn tó yà. Ó mà ti ń lọ, ó ti ń lọ mọ́ mi lọ́wọ́ o. Ẹ ti ẹ̀kọ́ kí mi ná. ẹ kú sẹ́sà. Àbọ̀bọ̀lábí, èmi tó ìṣe láyé. So, àwọn àmọ́ báyìí, àwọn àfi sí ilẹ̀. Ó ti kọ̀. Ó ní wàá fi sẹ́nu ẹ̀. Síbì. Bàbá gbé síbì. Ìbí àbí. Ẹnu ẹ̀ lókè láti bá assist àti àdáni ẹnu bọ̀nà ìbọ̀nà ẹdúró ìbọ̀nà máa fi sílẹ̀. ẹ wá ilẹ̀ kó lọ sókè bẹ́ẹ̀ ló máa wọ̀ sá. Báyìí. Báyìí. Ibi ẹ̀kọ́ lọ sókè wọ̀ sá. ní òun kan lẹ́nu ẹ̀. Ibi ẹ̀wá tí bí báyìí ẹ̀ ti gbọ́ sí ẹ̀. Ìdí àbí. Náà ọ̀sà kan máa tún ilé díẹ̀. Màá tún lè jẹ, màá fi. Àwa wò ó ní. Mo fẹ́ kọ́ṣẹ́ télọ̀. Wọ́n ti gbé wọn sí ìwà àmọ́kọ́ṣẹ́ mi gbẹ̀lẹ̀. Àjọ máa rẹ̀ lé ní. Ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹjẹ́ mi bẹ̀rẹ̀ ṣe ikọ̀ tèmi ní next year
November. November. Ẹ jẹ́ fọdún kan sí. December. Màá kọ́ November. December. Kẹ́ni lásán ọdún fúnra yín. Kí ló ń ṣọdún fúnra mi? Bàṣọ Fọlábí yọ ọmọ point. Tí màá bá wá ránṣọ bí kí n rán bí agbádá. Àbẹ́sẹ̀ kí mọ́nà pàǹdà mi ló ti kéèjì òògùn. Nínú ìta ló máa ń gbàṣọ tó gbàṣọ bí aṣọ aró òkú ẹ̀. Ìmẹ́ mi yóò gbàṣọ fún yẹn mọ̀ bó ṣe ń lọ. Ẹ mọ̀ bó ṣe. Màmá yẹn try 14 machines. Mo ṣe wọ́kìlà mi kó o rẹ̀ náà. Eléyìí bá ya fọ́tò rẹ̀ pé mo ti kọ́ máa ṣe number 1 ibi tó ti kọ́ máa ṣe tó ti kọ́ máa ṣe lélẹ̀. Ṣé ìwọ tó bẹ̀ kí wọ́n fi òwú nú máa sí kó fòwò sínú abẹ́rẹ́. Olúwa mi àti ìṣe àdúrà freedom fún yín. Àgbọ̀dọ̀ gbàdúrà freedom fún yín. Èmi náà ti ṣe freedom. Mo kàn ti mọ abẹ́rẹ́ tí mo wù. Owó rẹ́jísítà. Àlọ́gà tí kọ̀mí ni mi ò lè bá kílè kọ̀mí ṣe. Ẹni tí ì lè bá ń ṣe kó bá ń tòun wọnú abẹ́rẹ́. Ìbéèrè máa ń sọ pé ọmọ ṣẹ́yìn mi. Wọ́n ń fà mí lásán ni. Wọ́n ń fà mí lásán sẹ́yìn ni. Wọ́n ń fà mí. Ẹ fẹ́ wá kọ́ mi. Wọ́n ń fà mí lásán sẹ́yìn. Ẹ̀yin bá wá kọ́ mi tẹ́lẹ̀ àbí? Ẹ̀yin gan máa fẹ́ mú lọ́gà. Láàbì máa kọ́ yìí. Láńjẹ́ rábì. Olùkọ́ àgbà. Ṣé Jésù máa ń kọ́ yẹn télọ̀ ni? Yóò sọ ọpọlọ ẹ̀ka rẹ̀. Ọlọ́run fún gbogbo yé wa bí ti télọ̀ kọ́. Ẹ̀mí mímọ́ olùtùnú ẹni tí bàbá ti kò sílẹ̀ tí ó ràn sí tí ó máa kọ́ nínú gbogbo. Ẹ̀mí mọ́ lè kọ́ yẹn lé mẹ́sẹ̀ ńlá sọ. Ọ̀gá tó bá lọ kọ́ aṣọ yín náà ò lè mọ́ sọ. Tó bá kọ yín ó lè má pẹ́. Irọ́ tó máa ṣẹlẹ̀ ní èèyàn máa lọ kọ́ télọ̀. Ẹ̀mí máa yóò máa fi òye rẹ̀ yí ó sí. Ó wá lóò kọ̀ṣẹ́ télọ̀ ní ẹ̀mí mọ́ ò kọ́ mi télọ̀. Ẹ̀mí ò sọ fún ọ pé ọ̀gá mo ti fà wọ́n kan lẹ̀ mo ti fà wọ́n kan lẹ̀ mo ti fà wọ́n kan lẹ̀ yà alájẹ́ o God bless you ma orí life la wà yóò dàbí yín ma ẹ̀rọ àmọ́ ẹ ṣe wọ́n ti kó máa ń sí mẹ́rẹ̀ẹ̀rìn làwọn ẹ ṣe gan ẹgbẹ́ kí lórúkọ mọ́mì yẹn wọ́n ti kó dé orí life mọ́mì ọ̀tún láti Amẹ́ríkà mọ́mì ọ̀tún